mo mú wá fún wa lónìí ni àgbo immune booster. Òun ni mo mú wá fún wa ní èní. Bá mi lọ wá ewé mi èṣù tó pọ̀. Ẹ jẹ́ kí a gún papọ̀ mọ́ àlùbọ́sà áyù. Ewé mi èṣù àti àlùbọ́sà áyù àti àlùbọ́sà oníṣu. Ẹ jẹ́ kí a gún papọ̀. Ẹ bá mi wá ìkẹ́ ọlọ́mọrí. Ewé mi èṣù yìí àti àlùbọ́sà áyù pẹ̀lú àlùbọ́sà oníṣu tá ti gún papọ̀ yìí, bá mi kó sínú ike kan. Ẹ bá mi wá omi àgbọn tí ò fi omi là, tó jẹ́ omi àgbọn ojúlówó ni o, tí ò bu omi là. Omi àgbọn yìí ó láti wá rẹ àgbo yìí fún ọjọ́ mẹ́ta. A fi rẹ fún ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ọjọ́ kẹta, ẹ jẹ́ ká wá fún omi yìí, omi àgbọn yẹn jẹ́ kí a fún omi tá fi rẹ ewé yìí, àgbo yìí, ẹ jẹ́ kí a fún ká fún dáadáa. Omi tá bá wá rí láàrẹ̀, ẹ bá mi wá oyin ògidì. A wá da oyin ògidì, a dà sí nínú omi tá rí ní ààrẹ. Ẹ bá mi wá kànáfùrù, powder rẹ̀, powder kànáfùrù, a ti lọ yóò di powder, a dà sí inú ẹ̀. Báwo la ṣe máa lò ó? A máa jí pọ̀. Eléyìí ni iṣẹ́ immune booster, àgbo immune booster tó jiná dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe sórí YouTube channel wa, ẹ ṣé o. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, kí ẹ comment. Báwo la ṣe máa lò ó? Ṣọ́ọ̀tì kan ní ojoojúmọ́ bí a ṣe máa lò nìyẹn. Bí àpẹẹrẹ, tó wáyé pé irú ike báyìí, irú ike 4 litre báyìí ni àgbo yẹn tí a rí. Ẹ bá mi wá oyin ògidì. Oyin ògidì kò ń jẹ́ bí 35 cl. Oyin ògidì bí 35 cl. Ó ní kí ẹ jẹ́ kí a dà sí, ká wá jí pọ̀ dáadáa, kí a máa mú. Ẹ jẹ́ kí a máa mú bí ó ṣe jẹ́ nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ń follow wa lórí ètò yìí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ ní ṣe àṣedànù. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹ bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. A ní fàìsàn ló gbà. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa kò ní kọjú ìjà sí wa. Ẹ bá nífẹ̀ẹ́ sí àwọn àgbo alọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo infection, a ní àgbo ìdákọ́lẹ̀, a ní àgbo aládìí. Èyíkéyìí àgbo ó ń bẹ ní ọ̀dọ̀ wa. Ẹ lè fẹ́ pè mí, nọ́mbà tí ẹ máa pè mí sí ni 08039336675 tàbí 08087533584. Bẹ́ẹ̀ ṣe ń wo ètò yìí, ẹ share, ẹ like. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ire o, ó dìgbà kan náà.